àwọn títí yín ẹ wá gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ yín ti ya wèrè. Mo ti ń sọ fún yín ìlú tí mo ti ń sọ̀rọ̀ tí bàbá àìsọ kì í ṣe ni tí mo ti ń sọ. Do you know Israel tẹ́ ẹ̀ ń sọ pé ilẹ̀ bàbá yín ni kinní kan, ẹ̀yin tó rí yín ò pé, ẹ̀yin tẹ́ ti yan ọmọ àlè tí ẹ gbé títí yín sílẹ̀ ẹ̀fà tẹni ẹlẹ́ni rò sórí. Ẹ wá gbọ́, ṣé ilẹ̀ Israel kì í ṣe ìlú kristẹni? Ó ti pẹ́ ni mo ti ń sọ̀rọ̀. Ìlú Israel kì í ṣe ìlú kristẹni. I think it's 1.8 or 2.5% péré ni Christian tó wà. Péré ni Christian tó wà ní Israel. Àwọn Muslim gan wọ́n tó pọ̀ ju Christian lọ. Àwọn ẹlẹ́sìn Jews àwọn ló wá pọ̀ jù. Kí ni wọ́n gbójúlé ní Israel tí ò bá jẹ́ weapon? Nǹkan á ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ kí àdúrà mọ́lẹ̀. Ọlọ́run bàbá wa Ísírẹ́lì, Ọlọ́run Abraham, Ọlọ́run Jacob, ẹ mọ̀rú Ọlọ́run tí wọ́n ń sìn. Ẹ ní yára yín ní brain. Ẹ wo fọ́nrán yìí. Ẹ wá gbọ́n tí bàbá àìsọ lẹ́nu. Èmi rò pé ẹni mọ̀ ju bàbá ẹ lọ. Pásítọ̀ ni. Ẹ wá gbọ́n tó sọ. Ó ní ìlú Kírísítẹ́nì. Kàtẹ́ tó sọ. Ẹ jẹ́ kàtẹ́ kọ́kọ́ lọ gbọ́n nǹkan tí wọ́n sọ náà. Ó bẹ́tà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn rí ṣẹlẹ̀. Wọ́n wá di yẹpẹrẹ. Wọ́n mú wọn ní yẹpẹrẹ. Yẹpẹrẹ. Wọ́n mú wọn ní ìmú yẹpẹrẹ. Alágbára. A kí gbogbo ẹ̀yin èèyàn wa pátá ní gbogbo tí ẹ ti ń wò wá jákèjádò gbogbo àgbáyé. A kí yín o, ẹ̀yin ni àwa máa bá, àwa lè máa rí o pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mo kàn tún fẹ́ wá sọ lára àwọn ohun tí mo rí tí mo fi ń ké tantan fún gbogbo ẹ̀yin Kristẹni àgbáyé, ẹ̀yin pásítọ̀, wípé àwọn aṣòdì sí Kristi wọ́n ti wà níta. Ẹ jẹ́ ká gbájúmọ́ iṣẹ́ èyí tí Ọlọ́run fi lé wa lọ́wọ́ nínú ìwé Matthew 28:19-20. Ẹ jẹ́ kí a gbájúmọ́ báyìí. Ẹ lọ sínú ayé oníkẹ́ lọ kéde ìyìn rere. Àwọn aṣòdì sí Kristi ti pọ̀ níta báyìí. Gẹ́gẹ́ bí ẹ̀yin onílàákàyè ènìyàn tí ẹ máa ń fi ọkàn bá mi lọ. Ẹ mọ̀ mí pé bí kò bá ti ní ìdí, ìran obìnrin kan kì í jẹ́ kó mólú. Mo tún ti rí nǹkan tó jẹ́ wípé ó lè bu omi tútù sínú ọkàn àwọn ènìyàn. Mo ṣe bọ́ta o. Mo máa kọ́kọ́ ṣe part 1 ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, gbogbo ẹ̀yin onílàákàyè pátá tí irú bàbá yìí fẹ́ confuse, ẹ bá mi share fídíò yìí pé irọ́ ló ń pa. Ibi tó jẹ́ ká ti rí ọgbọ́n, àwa padà tún rí nǹkan òmùgọ̀ níbẹ̀. Àwọn táwọn èèyàn gan ń pè ní ìránṣẹ́ Ọlọ́run gan, àṣé àwọn gan ti lọ bá èṣù múlẹ̀. Níbi táwa kan ti ń kọrin wípé a ti bá Jésù múlẹ̀, a ti pinnu rẹ̀ lọ́kàn wa, sóhun tó lè dé
a lè dá májẹ̀mú yìí olùfẹ́ ọkàn mi títí lèmi ò máa yàn ìfẹ́ rẹ̀ sí mi Jésù ó ga. Wo nǹkan tí bàbá yìí sọ. Àwọn bàbá yìí wọ́n fẹ́ fi fẹ̀dí kìrìsìtẹ́nì síta ní ọ̀nà àìtọ́. Ohun tí wọ́n dẹ̀ ń sọ yìí, it is not even part of it. Bọ́ wá gbọ́ ohun tí bàbá yìí sọ. Tẹ́tí kò gbọ́. Fẹ́ jẹ́ kó tẹ́tí kò gbọ́. ọmọ ní mú yẹpẹrẹ alágbára wá di ọ̀lẹ wọ́n dẹ́rù bà wọ́n jìnnìjì. ó béèrè ó sọ fún wọn láàárọ̀ pé ṣé Israel yẹn ṣé Christian ni wọ́n ṣé ìlú tó dáa ni ṣé ìlú gidi ni ṣé ibi mímọ́ ni ibẹ̀ ń ṣe ibi mímọ́ ibi àlùṣetánì ni. Máa gbọ́ o. Israel nígbà tí ẹ ń pa ọmọ kéékèèké àwọn ọmọ nú ẹni tó lóyún ẹ blọọkì wọn ẹ fún wọn lóúnjẹ ìyà ń jẹ àwọn èèyàn ń kú wọ́n ti pa èèyàn púpọ̀. ẹgbẹ́ ẹ gbọ́ òótọ́ lè máa sọ fún yín Israel ìlú ṣètánì ni òun wò mí àwa ni àwọn ọmọkọ ni wá apọnú ni wọ́n wá ní ẹja lọ sí Jerusalem ẹ wá kóra yín jọ a lọ Jerusalem o kí mọ̀ kí má tẹ̀ dé bẹ́ẹ̀ rí a lọ Jerusalem o gbọ́dọ̀ lọ ṣe ń bẹ̀ ibi tí wọ́n kàn kówó èèyàn jẹ ní ayé rí. ẹ gbọ́ fídíò yẹn dé, kò fẹ́ kẹ́ ẹ ní sùúrù. Nígbà tí bàbá yìí ṣe fídíò yìí tán, à ń porúkọ ẹ̀ ní Primate Babatunde Elijah Ayọ̀délé. Tí wọ́n ṣe fídíò yìí tán, wọ́n ṣílẹ̀kùn fáwọn ọ̀tá kìrìsìtẹ́nì. Ẹ wá gbọ́ ohun tí èyí sọ nípa ohun tí Babatunde Primate sọ. ọ̀rọ̀ títí ẹ wá gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ yín ti ya wèrè. Mo ti ń sọ fún yín ìlú tí mo ti ń sọ̀rọ̀ tí bàbá àìsọ kì í ṣe ni tí mo ti ń sọ. Do you know Israel tẹ́ ẹ̀ ń sọ pé ilé bàbá yín ni kinní kan ẹ̀yin tó rí yín ò pé ẹ̀yin tẹ́ ti yan ọmọ àlè. Ṣùgbọ́n tí ẹ gbé títí ń sílẹ̀ fà tẹ́ni avoid ẹ wá gbọ́ ṣé mistake tí bàbá yẹn ṣe ṣẹ́rí nǹkan tó gbé jáde. mo ti ń sọ̀rọ̀ ìlú Israel kì í ṣe ìlú Kristẹni. Ṣùgbọ́n I think it's 1.8 or 2.5% péré ní Christian tó wà. Péré ní Christian tó wà ní Israel. Àwọn Muslim gan wọ́n tó pọ̀ ju Christian lọ. Àwọn ẹlẹ́sìn Jews àwọn ló wá pọ̀ jù. Kí ni wọ́n kójú lé ní Israel tí ò bá di weapon? Nǹkan á ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ kí àdúrà mọ́lẹ̀. Ọlọ́run bàbá wa Ísírẹ́lì, Ọlọ́run Abraham, Ọlọ́run Jacob, ẹ mọ̀rú Ọlọ́run tí wọ́n ń sìn. Ẹ̀ní yára ẹni brain. Ẹ wo fọ́nrán yìí. Ẹ wá gbọ́n tí bàbá yìí sọ lẹ́nu. Èmi rò pé ẹni mọ̀ ju bàbá yìí lọ. Pásítọ̀ ni ẹ wá gbọ́n tó sọ. Ó ní ìlú Kírísítẹ́nì káàtẹ̀ tó sọ. Ẹ jẹ́ káàtẹ̀ kọ́kọ́ lọ gbọ́n nǹkan tí wọ́n sọ náà. Ó bẹ́tà. mo mọ̀ jẹ́ kó dé báyìí ni o. Mo lè rí pé nǹkan tí ọkùnrin yẹn sọ, bàbá yẹn náà ló ń bá wí. ọmọ ní mú yẹpẹrẹ Ọlọ́run Kírísítẹ́nì. Wọ́n ní ọmọ Ísírẹ́lì ní ìmúyẹpẹrẹ. Má jẹ́ ọtún ẹ̀ torí Ísírẹ́lì tó rí yẹn ìlú májẹ̀mú Ọlọ́run ni. Àwọn bàbá yìí tí ọpọlọ wọn ò bá gbé pásítọ̀ mọ́, ẹ jẹ́ kó fi iṣẹ́ ìránṣẹ́ sílẹ̀. Then you should be misleading the world. Àìmọye èèyàn ló ti gbọ́ ohun tí bàbá yìí sọ ń sìn yín
tó dẹ̀ pé bàbá yìí ti mislead wọn. Ó ní Ísírẹ́lì, ó ní ìlú èṣù ni. Ísírẹ́lì, ó ní ìlú èṣù ni. Ara àwọn tó gbọ́ ohun tí bàbá yẹn sọ, òun ni man tí mo rí pé ó lọ gbé fídíò bàbá yẹn tó ń tìtorí ẹ̀ máa sọ̀rọ̀ sí Kristẹni. Ṣẹ́yìn náà rí i pé táwa ò bá máa tètè jáde láti máa jẹ́ kó yé àwọn èèyàn tírú àwọn bàbá yìí ti bu omi tútù sí lọ́kàn. Kristẹni ni bàbá yìí o, wòlíì ló pe rẹ̀ o, ó lóun náà máa ń sọ ìran. Wọn sọ nǹkan kan, fọ́kàsì nìkan. Àtijọ́ tèmi ti mọ Primate, torí Primate Babatunde Elijah Ayọ̀dèjì or whatsoever tó pe rẹ̀, èmi máa ń rí nínú ojú ẹ̀mí ẹni tó ń fọ̀kásì ni. The first day tí mo máa kọ́kọ́ sọ̀rọ̀ lórí nǹkan tó sọ, ó ní àwọn kan máa play ball kan, ó ní àwọn kan ló máa win. Èèyàn kan bá gbé wá sọ́dọ̀ mi, ó ní bàbá kí lolúwa sọ. Mo ní mi ò ń dá sírù nǹkan báyìí, ṣùgbọ́n ohun tí màánù yìí sọ tó lólúwa ló sọ yìí, irọ́ ló pa o. Àwọn tó ló máa win nìyẹn kọ́ ló máa win o. Nígbà tó dalẹ̀, wọ́n bá play ball, àsọtẹ́lẹ̀ bá fìdí rẹmi. The same thing náà ní Tibẹ̀tán, irú kankan náà ló ń pẹ̀lú Tibẹ̀tán ṣe. Àsọtẹ́lẹ̀ wọ́n fìdí rẹmi. Ayé dẹ̀ rí ńgbà tó sọ àsọtẹ́lẹ̀, ayé tún rí ńgbà tó jẹ́ wípé àsọtẹ́lẹ̀ ó fìdí rẹmi. Àwọn èèyàn dẹ̀ ṣe ń tẹ̀lé, èèyàn sì tún wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀. Kẹ́ lè rí wípé ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ẹ̀mí èṣù ti wà nínú wọn. Kì í ṣe pé wọ́n ra iye wọn, ẹ̀mí èṣù wà nínú wọn. Ẹlẹ́mìí èṣù dẹ̀kẹ̀rẹ̀ ní bá ẹlẹ́mìí èṣù ṣe. Bàbá yìí lanu, ó ní Ísírẹ́lì, ó ní ìlú èṣù ni. Ẹ̀yin ọ̀lẹ, ìlú jagunjagun ní Ísírẹ́lì. Olúwa dẹ̀ fi àṣẹ fún wọn wípé gbogbo bó tilẹ̀ wù kẹ́ jagun, kò ní sẹ́ni tó máa borí yín. Ó wà nínú Bíbélì títí di òní. Ó dijọ́ Sunday kí n tó release ẹ̀, màá fi ẹsẹ̀ Bíbélì lé gidigidi gan tí gbogbo yín máa rí. Mo jáde kí n jẹ́ kó yé yín wípé iṣẹ́ tí wòlíì gbà, òun ni iṣẹ́ jagunjagun. Èwo nínú àwọn wòlíì Ọlọ́run tó wà nínú Bíbélì tí wọn ò jagun? Ṣé Èlíjà ni, Èlíṣà ni, Sámúẹ́lì ni, Élì ni, Sọ́ọ̀lù ni, Dávídì ni, Mósè ni? Èwo nínú àwọn wòlíì tí wọn ò la ogun kọjá àbí wípé kí wọ́n lọ ja ogun fisikali? Ọ̀lẹ ni gbogbo yín. Mélòó ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin Israel àti Iraq tí Israel ti dìde tó ti lọ gba ẹ̀tọ́ wọn? Ẹ̀yin oníranù tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run Nàìjíríà, ṣèwọ owó lẹ̀ ń kó jẹ. Ẹ̀yin tí orí ẹ̀ ò pé, tí wọ́n ti gba ọpọlọ yín lọ. Tí kì bá ń ṣe pé kọ́ má sọ Kristẹni lẹ́nu ni, làwa ṣe rọra ń dí sùúrù, la ṣe ń jáde nítorí àwọn tó fẹ́ sọ Kristẹni lẹ́nu. Ẹ fẹ́ bà Kristẹni yìí jẹ́ ṣá. Má dá bàbá yẹn lóhùn. Ṣé o ń gbọ́ mi? Ísírẹ́lì torí yẹn ìlú Ọlọ́run ni, nítorí pé ìlú jagunjagun ni. Olúwa dẹ̀ pa á láṣẹ, ó fi àṣẹ sí, láti ìgbà yẹn. Ó ní àti títí láéláé, ó ní kò tún sí ogun tó lè ja Ísírẹ́lì tó máa borí Ísírẹ́lì. Òun ló ń ṣẹlẹ̀ yẹn. Kò sí bí Iraq ṣe lè ṣe, Iraq ò lè borí Ísírẹ́lì. Kò bá wọn kọ́ lọ invite 100 countries láti jà,
nítorí májẹ̀mú Ọlọ́run. Tó bá sì ń jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n lọ invite yẹn Ọlọ́run ló dá wọn, kì í ṣe nǹkan míì ló dá wọn, wọn ò lè borí Ísírẹ́lì. Ṣé ohun tó ṣẹlẹ̀ ní Ísírẹ́lì tó fi jagun, ṣó tó ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà? Àsọtẹ́lẹ̀ olórí burúkú lẹ máa sọ kiri, àsọtẹ́lẹ̀ tí kò valid. Ṣé ohun tó ṣẹlẹ̀ ní Israel àti Iran tó fi jagun, ṣó tí tó ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà? Tẹ̀dẹ̀ nítorí pé ẹ ò lè jà. Ìran wòlíì ní jagun, Dávìdì jagun, Mósè jagun, Èlíjà, Èlíṣà, Námánì olórí ogun ní Síríà, àwọn náà jagun, iṣẹ́ ìránṣẹ́ dẹ̀ ló ṣe. Ẹ ò lè jagun. Òun ni Nàìjíríà ṣe rí jàtìjàtì báyìí. Kẹ máa gbowó olówó, kẹ máa sọ̀rọ̀ tí ò jẹ́ kẹ́ sọ, gbogbo ohun tẹ́ ẹ mọ̀ láyé yìí òun lówó. Kẹ máa gun mọ́tò oníyebíye, ẹ máa gun kiri, ẹ máa kọ́ mansion, kẹ lọ máa ra aircraft kiri. Common ogun, nítorí pé ẹ ò lè ja ogun, ẹ sì rí àwọn tí ń ja ogun, lẹ ṣe tún pè wọ́n pé Ísírẹ́lì ìlú èṣù ni, ìlú jagunjagun ni. Òun náà ti lọ sí Ísírẹ́lì rí o, that stupid man tó pè rẹ̀ ní Primate Babatunde yẹn. Òun á ní wọ́n rí ogun, wọ́n á ń gbọ̀n jìnnìjìnnì. Ọ̀dẹ̀ ìbẹ̀rẹ̀ ogun lórí tó fi sọ̀rọ̀ yẹn. Ìyẹn lèmi fi mọ̀ pé ó kì í ṣe wòlíì. Gbogbo ẹni tí n bá ti lè rí tó dorí Bíbélì kò dù kì í ṣe wòlíì. Wàláì irọ́ ló pa àwòrán wọn. Bọ́pọlọ yóò bá dẹ̀ gbé iṣẹ́ ìránṣẹ́ mọ́, ẹ ju iṣẹ́ ìránṣẹ́ sílẹ̀ fáwọn tó máa ṣe. Ẹ̀yin yí orí Bíbélì sẹ́yìn fún àwọn èèyàn. Ẹ fẹ́ change ọkàn àwọn èèyàn against Israel, ìlú odi Ọlọ́run. Ẹ fẹ́ change ọkàn àwọn èèyàn against Christians, against church, against even Israel. Ẹ wá bọ́ta, ṣé ẹ ti gbowó ẹ̀mí Jésù ni? Primate Babatunde Elijah, ṣẹ́yìn náà wà nínú àwọn tó ti gbowó ẹ̀mí Jésù, tó ti ta ọkàn ẹ̀ fún àwọn aṣòdì sí Kristi. Kì í ṣe lẹ́nu yín ló jẹ́ ká ti gbọ́rú yìí. And it is my business, that is why I come out. Tí mo mọ̀ pé Ísírẹ́lì kì í ṣe ìlú èṣù, kí lẹ fẹ́ fi sílẹ̀ di àwọn ọmọ. Ṣèbóhùn lèèyàn kan ti bọ́ta yẹn sí tó ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lé lórí. Ara àwọn tẹ́ ti convince nìyẹn. Tóun náà ń bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tó ń bú Kìrìsìtẹ́nì pé we are stupid, we are do this. Gbogbo ẹni tí ń gbọ́ mi, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Ísírẹ́lì ìlú Ọlọ́run ni. Ísírẹ́lì ìlú májẹ̀mú ni. Ísírẹ́lì ti ara Ábúráhámù jáde ni, ìran Ábúráhámù, ohun tó Olúwa pàṣẹ ni. Ó jẹ́ ìlú tó ní agbára. Irú àwọn Iraq, Iran, Gaza, Palestine, àwọn náà ni wọ́n kọ́ Ísírẹ́lì bí wọ́n ti ń jagun. Nítorí gbogbo ìgbà ni wọ́n ń dìde ogun. Tó bá rí ibì kan tí mo kà ń gbà kan nípa Ishmael, kò dóhun tó Olúwa sọ, ó ní jagunjagun ni wọ́n máa jẹ́. Nítorí pé wọ́n máa jẹ́ jagunjagun yẹn, àwọn wá ní Ísírẹ́lì lára ń gbogbo ìgbà. Ìran wọn ní Iraq, ìran wọn ní Iran, ìran wọn ní Palestine, ìran wọn ní Gaza, and so on and so forth. Àwọn ni wọ́n kọ́ Ísírẹ́lì bí Ísírẹ́lì yóò ti máa dira ogun. Ó ní Ísírẹ́lì kò sí nǹkan kan tó mọ̀ ju wẹ́pọ̀nù lọ. Ísírẹ́lì ó gbẹ́kẹ̀lé Olúwa. Ìkíní, ìkejì, tó bá wá gbẹ́kẹ̀lé Olúwa, ṣé kò jẹ́ kí ìwọ náà ní ohun ìjà nígbà téèyàn bá gbá etí ẹ ṣé kò jẹ́ kó gbá etí ẹ padà?
ẹ má jẹ́ kí ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ Jésù, ẹ̀yin Kìrìsìtẹ́nì, ẹ má jẹ́ kí àwọn èèyàn yìí kó bomi tútù sí yín lọ́kàn. Ìran wòlíì ní jagun, àwọn ò lè jagun ní Nàìjíríà ṣe rí báyìí, wọn ò lè bọ́ta. Mansion ni wọ́n ń kọ́ kiri, mọ́tò ni wọ́n ń rà kiri, plane ni wọ́n ń rà kiri, owó ló ń gbà kiri up and down. Wòlíì ló jẹ́ kó jagun. Torí ẹ̀ ló ṣe rí pé mo bọ́ta nígbà Yorùbá Nation, mo pariwo tó pé ìran wòlíì ló jẹ́ ó jagun. Ìran wòlíì òun ló jẹ́ ó jagun. Ìran wòlíì ní lead ogun. Ísírẹ́lì ìlú Ọlọ́run ni, kì í ṣe ìlú èṣù. Olúwa dẹ̀ ló fi àṣẹ yẹn fún wọn pé kò sí orí ogun tó lè borí Ísírẹ́lì láyé àti láyéláyé. Don't let these people to deceive you. Don't let them to mislead you. Àìlèjà ni. Kò sí nǹkan tó ń dájà Ísírẹ́lì àti Iran sílẹ̀, nǹkan kékeré báyìí ni. Wá dúró gbogbo ogun tó ti jà wá Nàìjíríà, a ò dẹ̀ lè jà. Wá dúró gbogbo bí Tinubu ṣe fìyà jẹ wá, a ò lè jà. Máànù burúkú, máànù rádaràda tó pe rẹ̀ ń Primate yìí o. Lẹ́yìn tèmi sọ ìran Tinubu tọ́ làwọn jáde. Ṣé jẹ́ kẹ́ lọ lẹ́yìn tẹ́ bá sọ̀rọ̀ tọ́, ṣó jẹ́ kẹ́ gbé lọ sí newspaper. Ẹ ń ṣe wòlíì, ẹ sọ ìran, ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń gbé lọ sí newspaper kí newspaper máa bá yín publish yẹ. Tó bá jẹ́ tòótọ́ ni Olúwa máa circulate yẹ. Èmi ni number 1 person tó kọ́kọ́ sọ ìran Tinubu pé tó bá ti lè wọlé, tẹ́ ẹ bá vote fún gbogbo àwọn èèyàn pátá, wọ́n á rí iyẹ̀pẹ̀, wọ́n á pè ní gàrí. Ìyẹn lèmi ṣe ní ìdánilójú nípa gbogbo àwọn wòlíì pé forecast lásán ni wọ́n sọ. Mi ì dẹ̀ gbé lọ sórí newspaper. Ẹ lọ wo gbogbo àwọn prophecy ẹ̀ lórí newspaper ló wà. Ẹ preach mọ́, prophecy wèrè lẹ́ ń sọ kiri. Ṣé prophecy lolúwa rán yín àbí kẹ́ preach kọ́kùn àwọn èèyàn change solúwa? Ẹ tún ń ba ọkàn àwọn èèyàn jẹ́ against God. Ẹ̀yin tún ń pariwo pé Ísírẹ́lì ìlú èṣù ni. Wàláì, àwọn tó dúró tì ẹ́ ń bẹ̀ yẹn, tí wọ́n gbọ́rọ̀ yẹn, tó jọmọ ṣọ́ọ̀ṣì yẹn, kò jẹ́ kí wọ́n wá mọ́. Nítorí ẹ̀ mo fi ìdí nǹkan kan múlẹ̀. Bàbá mi máa ń sọ fún mi wípé níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run tòótọ́, àwọn èèyàn ò ní dúró síbẹ̀. Mo dẹ̀ gbà bẹ́ẹ̀, mo dẹ̀ dúró síbẹ̀ tí bẹ́ẹ̀ dè ní eléni pé gbogbo ibi tẹ́ bá pọ̀rọ̀ Ọlọ́run wà, èèyàn ń dúró bẹ́ẹ̀ o. Ibi tẹ́ bá ti tọ́ ti ń parọ́, lẹ rí èrò tó pọ̀ rẹpẹtẹ. Irọ́, èmi náà dẹ̀ tí mo ti rìn nínú ayé yìí, mo ti rí pé ní tòótọ́ kì í ṣọ̀rọ̀ ogun. O ò lè fògùn mú ẹnikẹ́ni. Má jẹ́ kí n tún ẹ. Irọ́ ni wọ́n ń pa fún wọn. Ẹ̀yin èèyàn fẹ́ràn irọ́ gan. Báwo lèèyàn kò ṣe máa bọ́ta tó máa wá sọ pé Ísírẹ́lì ìlú èṣù? Ìran jagunjagun ní Ísírẹ́lì. Àwọn jagunjagun yẹn náà, àwọn lọ́kọ́ Ísírẹ́lì náà láti máa palẹ̀mọ́ ogun lójoojúmọ́. Wọ́n á sọ Ísírẹ́lì di ìlú jagunjagun pátápátá. Olúwa wá fi àṣẹ sí fún wọn. Nítorí pé Ọlọ́run mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lénìí, pé àwọn Iran, Iraki, Kuwaiti, gbogbo wọn máa padà lòdì sí Ísírẹ́lì. Nítorí pé Ísírẹ́lì ó jẹ́ ìlú tí Olúwa yọ́nú sí gan. Lọ́lọ́run ṣe pa láṣẹ, ó bless wọn wípé kò sí ogun tí wọ́n lè jà láyé yìí, kò sẹ́ni tó lè borí wọn. Sórí orí yín ti wá dọ́ọ̀lù ní bàbá Primate Babatunde. Sórí yín ti dọ́ọ̀lù ní, ẹ ò ka Bíbélì mọ́ ni. Ṣé ẹ ò ka Bíbélì mọ́? Kò wá sí nǹkan wá. Tí orí yín bá dẹ̀ dọ́ọ̀lù, ẹ ò dẹ̀ fi Bíbélì sílẹ̀. Leave Bible alone. Once you see that your brain kò lè gbé nǹkan tó ń ṣe mọ́, ẹ ju iṣẹ́ pastor sílẹ̀ náà. Let's talk about, ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí tó yẹ kọ́rọ̀ wá. Ṣé mo ń rí fídíò yẹn nínú bí mi pé kí ló dé? Egbìnrin ọ̀tẹ̀ bá ti ń pa kan, òun ni èmi tún ń rú. Èwo ni kí ìránṣẹ́ Ọlọ́run la ẹnu ẹ̀, ó pe rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run, ó tún pé ó dẹ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ó máa ń sọ àsọtẹ́lẹ̀. Ẹni tó ń sọ àsọtẹ́lẹ̀ mean ẹni tó rí Ọlọ́run, ẹni tí ń gbóhùn Ọlọ́run. Ṣé Ọlọ́run ló sọ fún ẹ pé Ísírẹ́lì
ìlú èṣù ni, bàbá yìí, you are a bloody fool. Ọlọ́run náà ló sọ fún yín bẹ́ẹ̀ pé ìlú èṣù ní Ísírẹ́lì, ìwọ náà lọ síbẹ̀ náà. Ísírẹ́lì tí wọn ò fẹ́ jẹ́ kó exist mọ́. O mọ̀ pé Ísírẹ́lì yẹn tó rí yẹn gangan, ibẹ̀ ni Jésù ti jáde. Wọn ò fẹ́ jẹ́ kí Jésù exist, wọn ò fẹ́ jẹ́ kí Ísírẹ́lì exist. Nítorí ẹ̀ ni Ọlọ́run ṣe mọ̀ọ́mọ̀, ó mọ̀ọ́mọ̀ ni ó dẹ̀ bless wọn wípé kò sí ogun tó lè dìde sí yín o, ẹ̀yin lè máa borí ẹ̀. No, kò sí. Amẹ́ríkà gan ṣe tí tó bá gbé ìgbógun tiwọn, but Amẹ́ríkà mú kankan. Amẹ́ríkà ka Bíbélì, they know Bible, they know the history. Wọ́n mọ̀ pé kò sí báwọn ṣe lè gbógun ti Ísírẹ́lì tí wọ́n lè win Ísírẹ́lì. So that o ò lè rí Amẹ́ríkà kó lọ́kọ̀ lónìí òun máa lọ gbójú, òun fẹ́ lọ dojú ìbọ̀kan Ísírẹ́lì. They were friends. They love God. Ẹ wá jáde, ẹ wá ń tíṣe àwọn ọmọ. Kí ni nǹkan tẹ fẹ́ fi sílẹ̀ báyìí bàbá? Ẹ fẹ́ bayé jẹ́. Ṣé káwọn ọmọ wa máa gbé kiri pé Ísírẹ́lì ìlú èṣù ni lẹ fẹ́ máa sọ́nsìn? Kí ló dé ẹ̀yin bàbá yìí? Dẹ̀ jẹ́ kó rí yín pé bẹ́ẹ̀ bá mú tẹ máa sọmọ́ ẹ̀ ò dẹ̀ pẹnu yín mọ́. Kí ló ṣẹlẹ̀ báyìí? What is going on in this country? What is really going on in this country? Ọmọ kan tún wò báyìí níbi tó ti ń sọ̀rọ̀, ọmọ yẹn lanu báyìí. Bàbá yẹn òun wò mí. Ọmọ yẹn rí pé ẹ̀ ń purọ́. Ọmọ yẹn rí pé ẹ̀kọ́ òdì lẹ̀ ń kọ́. Gbogbo ẹni tó bá ti ń kó ẹ̀kọ́ òdì làwa máa ń jáde fún. I am not your enemy, Primate Babatunde, but ohun tí o sọ tó jẹ́ ẹ̀kọ́ òdì làwa wá correct. Kí lẹ fẹ́ fi sílẹ̀ nígbà tẹ́yin bá kú? Tẹ́ ẹ bá ti kú, kí la fẹ́ fi sílẹ̀ nígbà táwa náà bá ti kú? Ṣé nǹkan tẹ́ fẹ́ káwọn ọmọ yẹn máa gbé kiri nìyí? Ẹ̀kọ́ tẹ́ fẹ́ kọ́ máa sọ kiri nìyẹn? Pé Ísírẹ́lì pé ìlú èṣù ni. Ẹ má jẹ́ ọ̀tọ̀ yín o. Àwọn bàbá tó rí ọ̀lẹ ni wọ́n. Bí àwọn lọ́bàáyé Nàìjíríà jẹ́. We talk from there. Jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Àwọn tó rí yẹn ló bàáyé Nàìjíríà jẹ́. Jagunjagun, gbọ́ mi, jagunjagun ni wòlíì. Orí Dávidi ni. O mọ iye ogun tí Dávidi jà. O wá ń pariwo pé àwọn ẹ̀jẹ̀ ń pọ̀ obìnrin, wọ́n ń pọ̀. O mọ iye obìnrin tí Dávidi pa. O mọ iye ọkùnrin tí Dávidi pa dànù lójú ogun. Ìwọ náà dẹ̀ lọ sí Israel. O dẹ̀ rí pé níbi tí wọ́n sin Dávidi sí, ojoojúmọ́ ayé yìí làwọn èèyàn wọ́ síbẹ̀ láti lọ máa gbàdúrà níbi òkú Dávidi. O lọ Israel náà, èmi náà lọ sí Israel. Ẹ̀ẹ̀mejì ni mo lọ, mo dẹ̀ mọ ohun tí mo lọ ṣe ń bẹ̀. Ó mọ iye èèyàn tí Mósè ti pa, Joshua torí yẹn. Ó mọ iye èèyàn tó pa. Jagunjagun ni wọ́n. A dẹ̀ fún wọn ní àṣẹ láti rìnrìn àjò jagunjagun ni. Ṣẹni tó wá ń jagun wọn ò ní pààyàn lọ́dọ̀ ẹni. Wọ́n máa pààyàn náà. Ṣé tó pé Ísírẹ́lì ń jagun nítorí ráìtì wọn pé kó má bàa lè pa Ísírẹ́lì run ló ṣe pé Ísírẹ́lì ni pé Ísírẹ́lì ìlú èṣù ni. Bàbá, you are a fool. Kò sí nǹkan kan lọ́pọlọ yín. Gbogbo àsọtẹ́lẹ̀ tẹ́ ń sọ irọ́ ni. Ẹ máa lọ máa wo yìí, ẹ wo tọ̀hún, ẹ lọ wo láìfù yìí, ẹ lọ wo láìfù tọ̀hún, ẹ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀, ẹ ronú. Sometimes forecast máa ń wọlé. Ìyẹn ló ṣe pé àwọn kan máa jẹ tẹ́tẹ́ nígbà míì wọ́n á tún fail. Tẹ́tẹ́ lẹ̀ ń ta. Ẹ ò rí Ọlọ́run, ẹ ò dẹ̀ gbọ́ Ọlọ́run. Mo fi ayé àti ọ̀run búra ẹ̀. Many of your prophecy has failed. Tí kò wá sí ìmúṣẹ. Àdẹ̀báyín sọ, à ń wò yín níran, ẹ̀ tó wá jáde. Gbogbo nílà káyé yàn, ẹ try láti understand ohun tí mò ń sọ yìí. Ṣé Ísírẹ́lì ṣe ìlú èṣù ni? All because wọ́n ń jagun.
tó dẹ̀ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn ará bíi ti hate Israel nítorí pé ìlú tí Jésù ti jáde ni wọ́n fẹ́ sọbẹ̀ dáworo, wọ́n fẹ́ gba Israeli lọ́wọ́ wọn. Tí wọ́n bá wá gba Israeli lọ́wọ́ àwọn èèyàn yìí, where is the faith of the Christianity? Kò sóhun tí wọ́n fẹ́ ṣe pé wọ́n fẹ́ gba Israeli lọ́wọ́ àwọn èèyàn, lọ́wọ́ àwọn olùgbé bẹ̀. Tí wọ́n bá wá gba Israeli lọ́wọ́ àwọn olùgbé bẹ̀, where is the faith of the Christianity? Ìyẹn dẹ̀ dúró, wọ́n defend the Christianity. Wọ́n sọ wípé weapon lọ gbẹ́kẹ̀lé, lọ sí Israel kó bọ́ ṣe ń gbàdúrà bẹ̀. Go to Israel and see the way they were praying. Our not alone now. They are praying. They were praying. They loved Jesus. They love Jesus. They love God. They believe in God. They know that Jesus is a son of God. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan wà ń bẹ nínú wọn ò respect Jésù, ṣùgbọ́n wọ́n sì mọ̀ wípé Jésù kú. Wọ́n dey know. Kò sẹ́ni tó wà ní Israeli tí kò mọ̀ pé Jésù kú lórí igi àgbélébù. Ohun tí bàbá yẹn tó ṣe pé Israeli ní ìlú èṣù ni pé wọ́n ń jagun. Wọ́n dẹ̀ ní láti jagun. Tí wọn ò bá jagun, àwọn Iraq, Iran, Kuwait, Palestine, Gaza, gbogbo ìlú tó jẹ́ ti Muslim yẹn, wọ́n fẹ́ gba Israeli, wọ́n fẹ́ clear anything tí wọ́n ń pè ní Christianity. Ibi tó bá dẹ̀ ti jagun, èèyàn máa kú. Ohun tẹ́yìn ò fẹ́ ṣe Nàìjíríà nìyẹn. Without shedding of blood, there is no going to be a remission for sin. Láìsí ìtẹ̀jẹ̀sílẹ̀ kò lè sí ìdáríjì fún àwọn ẹ̀ṣẹ̀. You know what I am saying. Àwọn èèyàn dẹ̀ ń bá bàbá yẹn gbé, wọ́n ń pariwo Israeli ìlú èṣù. So therefore, by the time tí bá ríru àti bẹ́ẹ̀, mo máa ń rí wípé aṣòdì sí Kristi ni wọ́n. Àìmọye wọn níta. Tó bá ti rí nǹkan kan láti lè go against Kristi, you will see them, they will come up. The basic truth òun ni mo sọ yìí. Ẹ̀yin onílàákàyè tí ẹ ò fẹ́ jẹ́ kí wọ́n ṣì àwọn ọmọlẹ́yìn Kristi lọ́nà, ẹ̀ẹ́dẹ̀ bá mi share fídíò yìí. Mo máa attach fídíò bàbá yẹn mọ́. Primate, Babatunde, Elijah, òun ni wọ́n ń pè Ayọ̀délé àbí Ayọ̀déjì, one of the two, I don't know. Kí ló dé? Ẹ jẹ́ kí ogun kó sinmi. Gbogbo yín lẹ wà nínú bí Nàìjíríà, báyé Nàìjíríà ṣe dàrú báyìí. Ìran wòlíì ní jagun náà. Àwa ló jẹ́ ká kọ́kọ́ front ogun. Níbo lẹ̀yin wà? Nígbà ogun Yorùbá nation. Táwa ń jáde tá ń pariwo. Níbo lẹ jókòó sí? Ṣebí lẹ́yìn lẹ wà? Prophecy wèrè lẹ́kàn sọ kiri. Prophecy òṣìlẹ̀ ń sọ kiri. What Nigeria need, it is war. Láìsí ogun, Nigeria can never be okay. If you like, you listen. If you don't like, you don't listen. Without war, poor will begin to pour. Without war, the rich, they will begin to rich. The rich will supersede the poor. Láìsí ogun, kólíkálukú mọ̀ wípé no, kólíkálukú kó mú ayé ẹ̀. Láìjẹ́ kólíkálukú mú ayé ẹ̀ Nàìjíríà kógun bẹ́lẹ̀. Àwọn Tinubu, àwọn olówó yìí, wọ́n á ṣe ẹ̀yìn táníkà ṣàbàṣàbà. Wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ lo mọ́tò mọ́. Oníye tó ń ta mọ́tò báyìí níta. Gbogbo nǹkan ni wọ́n ṣe. Wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ rí ilé kọ́. Orí iye tí wọ́n fi ń kọ́lé nísìn. Olówó dẹ̀ ń kọ́lé. Ẹ̀yin tálíkà tẹ́ ò kọ́lé nígbà kan. Wọ́n ò tún fẹ́ jẹ́ kẹ́ ẹ rí ilé kọ́. Wọ́n tún gbé gbogbo everything, wọ́n gbé sókè. Wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ rí nǹkan rí ṣe. Gbogbo ọ̀nà àti lọ sílùú òyìnbó. Kéèyàn kan máa lóun lo 20 million
láti lọ sí Canada. Ṣé ọmọ táníkà kan lè rí 20 million lọ sí Canada? Àwa máa bá yín sòótọ́ ọ̀rọ̀. Ísírẹ́lì kì í ṣe ìlú èṣù, ìlú Ọlọ́run ni. Ìlú tí Ọlọ́run yọ́nú sí, ìlú tí Ọlọ́run bless, ìlú tí Jésù tí a ti bí Jésù. Ìdí tí wọ́n dẹ̀ ṣe 8 ẹ̀ ni mo ti sọ yẹn. Wọ́n fẹ́ clear gbogbo nǹkan tó ń pè ní Jésù. They are fighting against Israel. Wọ́n lè má sọ bẹ́ẹ̀ direct. Wọ́n á kọ́ déédéé wọ́n gbé nǹkan kan jáde gbúrúgbúrú. Wọ́n láwọn jà ó tọ́. Ísírẹ́lì ò dẹ̀ ní gbà. Ísírẹ́lì mọ̀dí tí wọ́n ṣe ń gbógun táwọn. So therefore they will bring up war. Wẹ́pọ̀nù lọ́mọ. Wẹ́pọ̀nù nìkan ni. Ṣé Jésù nìkan ni kọ́ pè ní? Nígbà táwọn àwọn Iraq ń rìlíìsì bọ́ǹbù, ṣé Jésù nìkan ló máa pè? Ìgbà tọ́lọ́run fún ẹ léyín, ṣé eyín yẹn ò fọ́ láti ìjọ́ tọ́lọ́run ti fún ẹ? It's just the same thing. Mo illustrate báyìí ni. Nígbà tọ́lọ́run fún ẹ léyín tán, ṣọ̀pọ̀ Ọlọ́run ló fún ẹ léyín. It's a natural thing. Ṣé ó ra nǹkan tó máa fi fọ́ látọjọ́ yìí? Òní ní wẹ́pọ̀n nìkan lọ́mọ. Ìlú èṣù ni wọ́n. Ìgbà tọ́lọ́run fún ẹ ní bíabíá, yóò fa látọjọ́ yìí. Tó bá fa látọjọ́ yìí, wàhálà náà ni. O ní láti ní instrument tó máa fi fà. Ìgbà tọ́lọ́run fún ẹ lára, ó wẹ̀. O ní láti ní instrument tó máa fi wẹ̀. So therefore, Israel mọ Ọlọ́run. Wọ́n dẹ̀ ní ohun ìjà láti fi jà nítorí pé jagunjagun ni wọ́n. Ọlọ́run ò ní kó máa jà. Ìgbà tí Dáfídì fẹ́ lọ jà, Ọlọ́run fọwọ́ sí. Kí Ísírẹ́lì tó jà, àwọn kan ti wà níbì kan láti máa gbàdúrà. Láti gbàdúrà, wọ́n ti máa sọ pé Olúwa ní kí wọ́n lọ. Ogun tí wọn ò jẹ́ kó jà, Ísírẹ́lì ò ní lọ jà. Olúwa ti ní kó lọ ṣe lọ jagun. Kò wá sí ogun tó Olúwa ní kó lọ jà tí wọ́n ní win. Bọ́bá dẹ̀ wá tún jókòó jẹ́jẹ́ wọn. Téèyàn kọ́kọ́ lóhun fẹ́ wá bá wọn jà, wọ́n tún máa win ogun yẹn. Tó bá wá dúró pa àwọn fẹ́ lọ bá èèyàn jà, tó bá gbàdúrà sọ̀lọ́ tó Olúwa bá ní kó lọ, tó bá tún lọ, wọ́n tún win àwọn èèyàn yẹn. Àbọ̀ ọ̀rọ̀ la máa sọ fọmọlúwàbí. Ẹ share fídíò ìdọ́dọ̀ Primate Babatunde Elijah. Ẹ jẹ́ kó yé wípé kó kó nǹkan tó sọ yẹn kó jẹ. Kó má fi omi tútù sínú ọkàn àwọn èèyàn tó fẹ́ sin Ọlọ́run. You are convincing people. You are convincing nationwide. Tó bá jẹ́ pé yín nìkan lè ń convince ara yín ni, I have no reason to come after you. You are convincing nationwide. That is why I come after what you said. Lóde, ẹ jẹ́ kí ogun kó sinmi. Ísírẹ́lì kì í ṣe ìlú èṣù. Ẹ̀yin lẹ ò lè jagun. Tí yín nìkan lẹ ń lé. Kẹ́ lówó, kẹ́ ra mọ́tò, kẹ́ ra plane. Kí ṣọ́ọ̀ṣì yín tóbi gan. Kẹ́ fi rọ́kú àwọn èèyàn jọ sínú chọ́ọ̀chì. Kẹ́ ní wọ́n ń sin Ọlọ́run. Ìran wòlíì òun ní jagun. God bless you. Bá mi share video. Ẹ subscribe. Kí ẹ lè tètè máa rí àwọn fídíò wa tó bá ti wọlé. Kí ó lè tètè máa notify yín. Ẹ subscribe. God bless you. Have a wonderful day. Baba Confirm JP. Mo máa share video yẹn. Màá gbé wọnú fídíò yìí. Ọmọ ní mú yẹpẹrẹ, alágbára wá di ọ̀lẹ. Wọ́n dẹ́rùbà wọ́n jìnnìjì. Mo béèrè, mo sọ fún wọn láàárọ̀ pé ṣé Ísírẹ́lì yẹn ṣé Christian ni wọ́n, ṣé ìlú tó ta ni, ṣé ìlú gidi ni, ṣé ibi mímọ́ ni. Ibẹ̀ ń ṣe ibi mímọ́, ibi àlùṣètánì ni. Israel nígbà tí ẹ ń pa àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ nú, ẹni tó lóyún ẹ blọọkì wọn, ẹ fún wọn lóúnjẹ, ìyà ń jẹ àwọn èèyàn ń kú, wọ́n ti pa èèyàn púpọ̀.
ẹgbẹ́ ẹ̀gbọ́ òótọ́ lè máa sọ fún yín Israel ìlú ṣètánì ni òun wò mí àwa ni àwọn omugọ ni wá apọnú ni wọ́n wá ní ẹja lọ sí Jerusalem ẹ wá kóra yín jọ a lọ Jerusalem o kí má tẹ̀ débẹ̀ rí a lọ Jerusalem o odó náà lọ ṣe ń bẹ̀ wọ́n kàn kówó èèyàn jẹ ní àyè rírí ó lọ Jerusalem ó ní òun wọ̀ọ̀run ó lè wọ̀ọ̀run gan ọmọ èṣù lẹ́nu mi tó tún lọ Jerusalem ìwà burúkú ló máa tún kó bọ̀ òótọ́ mo sọ fún ẹ yẹn ok ìgbà tó ti ń tòkò ní Mẹ́kà eléyìí tí mo jẹ̀ láre iṣẹ́ abẹ eṣiṣi mo rí Kàábà mo rí aáyán ní Kàábà omi ó gbé Kàábà lọ ó ní ìfẹ́ ṣe Muslim irú rẹ̀ la máa ti yọ̀ wàásù bẹ̀tẹ̀ eléyìí tó ń bá mi ni mò ń sọ yìí Jerusalem lè lọ ó lè ní àwọn ará Jerusalem àwa Nàìjíríà jáde ń lọ síbẹ̀ náà ó lè ní wá àwọn ọlọ́ọ̀gìrì kò sọ́lọ́ ní Jerusalem kò sọ́lọ́ ní Jerusalem ṣébi tẹ́ ti pààyàn wọ́n fi oúnjẹ wọ́n fi ṣọ́yàn wọ́n kọ́yàn lójú wọ́n jẹ́ kí wọ́n lo oògùn wọ́n ní wọ́n sọ pé Jerusalem ibi mímọ́ ni ibi òkùnkùn ni àwọn àjẹ́ ló ń jọba bẹ̀ Nàìjíríà lọ Jerusalem lọ tèmi ẹ má jà mọ́ ẹ ní sùúrù ibẹ̀ yẹn wọ́n ń pè wọ́n ẹ má jà ọ̀gá wọn ni ó tí àwọn pabẹ̀rún ni bẹ̀tẹ̀ lè tún wá ṣẹlẹ̀ sí wọn ó mú jìjìdìlì bá wọn ẹ̀rú bá wọn ibi tó gun òwò rí ogun bá wọ bẹ̀ defence system wọn fẹ́ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ US wọn bá ti lẹ́gùn bẹ̀ báyìí ẹ̀ bá ti di èkúrú táwọn tẹ̀ ń dáwọ́ aláìsílẹ̀ Trump ni Nàìjíríà àgbáyé ṣe èèyàn dìbò fún ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ lọ sí lóyìnbó Trump náà lẹ́ẹ̀ máa bá kiri ogun dàgbà ẹ̀yìn kan ìgbà gbogbo àwọn tó wà lóyìnbó náà níwèé ẹni wọn apatẹ́lẹ̀ ti dẹ̀ pa wọ́n lórí Trump kó wàhálà bá wọn orí Nàìjíríà wàhálà ni mo ṣe wùé àgbọ̀gbọ́ ibi tó wà lónìí wà lọ ibi tó wà nílò lòdì lọ èso máa ní síbí Amẹ́ríkà wọn bí ẹja kórè anyhow tọ́ba akọ̀ṣe ó yá Nàìjíríà àwọn ọmọ jáde padà wọn ní jẹ́ òpá àti tẹ́lá tí wọ́n ti ti báyìí wọ́n sọ ìṣúná mọ́tò ní kwam aṣọkọ ló mú délé kí lẹ lọ ṣe lamẹ́ríkà nìkan ẹ má bínú mi ẹ má lọ o mi discourage mi o tó bá pé 45 kí ló ń ṣe lamẹ́ríkà kí ló wá kiri 45 wàá ṣe struggle. But ọmọ ti 18 good 20 good 15 good o sì fẹ́ lọ ọ̀zọ̀ ayé the 25 Jerusalem is a scam Jerusalem kò sí ibi tó yẹ káwọn èèyàn máa lọ kò sẹ́kọ̀ọ́ rẹ̀ ń bẹ̀ owó náà lọ ń gbà lọ́wọ́ yín tẹ bá wọ ibi tí Jésù kú sí àmọ́ bóyá ó kú síbẹ̀ àbí kò kú síbẹ̀ abẹ́rẹ́ ó kú ẹ̀ mẹ́ ọ̀rọ̀ kú ẹ̀ mẹ́ bọ́ọ̀ níbi tó kú sí rèé àwọn náà bá kọ̀ a bá lọ síbẹ̀ a lọ máa jáyẹ̀pẹ̀ bẹ̀ a lọ máa lálẹ̀ bẹ̀ oh God èmi ò tún ṣe mọ́ Jerusalem ó tì ele tí méjì rí ní orí pé kò sí bó ṣẹlẹ̀ mi mọ́ ilé òkùnkùn ní. mi ní kí nǹkan kan má ṣẹlẹ̀ mi ìṣe ẹnikẹ́ni má tiẹ̀ sọ ẹni tàbí mú mi gan wọ́n dẹ̀ lè ju bọ́ọ̀mù sí ìlú wa kò má tà kò sí different láàrin Jerusalem àti Boko Haram kò sí different láàrin wọn Israel àti Boko Haram Nigeria no different bí ṣe sọ ẹni kò ṣe gbé jáde o mọ ẹ̀dí tiẹ̀ o. Sàmí. Àmín. Màmá ó ti rẹ̀ ẹ́ àbí? Ọ̀rọ̀ pé ó mọ ọkọ tí mò ń sọ yìí correcting ni. Bẹ́ẹ̀ni. That is why tó bá mú Boko Haram Nàìjíríà is going to be a nonsense, a waste, it's a corruption. When you give them amnesty, there should be no amnesty for Boko Haram. When you get them, kill them immediately. Confirm. Certificate. Ẹni tó mú èèyàn tó bẹ orí ẹ wá ní pé ẹtún wá ń gbẹ́jọ́ lẹ́nu ẹ kí náà ẹjọ́ ọ̀nà ń gbé lẹ́nu wọn ó pa mí mo pa ẹ́ náà ni so Tinubu give me amnesty to.